Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ogun wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà ìgbàgbọ́ sóhun mi ló jọ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásíkúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú. Fàyà kùn rẹ̀ la fi ń ṣe tiwa. Ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé, èyí tó ní ká ló ládẹ̀ ń lò. Ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́, ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí. Ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀. À ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́ gbóhùn wa. Torí lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà mi gbàgbọ́ sóhun mi ló jọ dìbò. Ewé ń jẹ́. Ewé. Àwọn tá a fi ṣẹ́ mi náà, àwọn nìkan náà ń jẹ. Wọ́n fàyà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ẹni mọ̀nà ni mọ̀nà. Ẹni tí ò lágàn kò lè mọye tán tágàn bó bá dọ̀jà ìjọba. Ẹni tí kò mọ ìwúra o bó bá rí wúra àsọdà. Mo kí ọmọdé bẹ́ẹ̀ ni ẹ̀yin àgbàlagbà tẹ ní àǹfààní tẹ ń wò mí ní òní. Ojú yín tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́, etí tẹ fi ń gbọ́ mi etí náà ní di. Èmi náà ni ọmọ yín, àbúrò yín, olùfẹ́ yín Dr. Mutiu láti Wòye tí Ayémọ̀sí mi ń jẹ́. Lórí ètò yìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, a máa ń sọ̀rọ̀ nípa àṣírí ewé àti egbò láwọn nǹkan kéékèèké tí ó máa jẹ́ àǹfààní fún gbogbo wa. A máa ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá àti ọ̀nà àbáyọ. A sì máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà tá a mọ̀ sí numerology àti astrology ìyẹn lórí ètò yìí. Èyí tí a fẹ́ bára wa sọ ní òní òun náà ni bí a ṣe ń lo èso kóró rẹ́rìn kòmí àwọn kìnìún fún wọn fún yẹn, orí àkùkọ adìẹ fún obìnrin, orí akọ aláǹgbá fún ọkùnrin, àmì fún obìnrin. Bí a ṣe máa ń lò fún obìnrin tí ó bá ń wá ọkọ gidi, àti bí a ṣe máa ń lo òdòdó rẹ́rìn kòmí bákan náà, àti orí abo adìẹ àti orí abo aláǹgbá fún ọkùnrin tó bá ń wá obìnrin láti fẹ́. Ojú tí ẹ fi ń wò mí lẹ́ẹ̀kan sí ojú náà lè fọ́, etí tẹ fi ń gbọ́ mi tí náà lè di. Èmi náà lọmọ yín àbúrò yín olùfẹ́ yín Dr. Mutiu láti Wòye tí mo fi ìkàlẹ̀ sí ìlú Ìkòròdú ń bí báyìí. Tó bá jẹ́ pé àárọ̀ ni àwa mú kí gbogbo ẹ káàárọ̀, tó bá jẹ́ pé ọ̀sán ni àwa mú kí gbogbo ẹ káàsán, tó bá jẹ́ pé alẹ́ ni àwa mú kí gbogbo ẹ káalẹ́. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹgbẹ́ yìí, gbogbo àwọn tá ti subscribe, mo kí gbogbo àwọn pátá. Àwa tí a ṣe join ètò tí à ń wo ètò yìí, ẹ má gbàgbé láti subscribe sórí ètò yìí kí lè gbọ́n fún àwọn náà ní àǹfààní lórí àwọn kan tá ti ṣe àti èyí tá ti ṣe. Torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ, tó fi jẹ́ pé a ti ṣe kankan lórí ètò yìí. A sì ṣẹ̀ṣẹ̀ mú ẹyẹ bọ̀ lápò mi pẹ̀lú àṣẹ Ọlọ́run. Tí Ọlọ́run bá ní òkú sọ̀rọ̀, a máa pẹ́ lórí ètò yìí. Àgbàrá èyí tá a sọ tá a ní sọ mi mọ́ Ọlọ́run jẹ́ ká bá wọn sọ. Èyí tẹ́yìn náà wò tẹ̀ ní wò mí mọ́ Ọlọ́run jẹ́ ká bá wọn wò. Àwa wá sórí ètò yìí láti jẹ́ kí ó máa yé gbogbo àwọn ọmọ káàrọ̀-o-ò-jíire tí wọ́n ti fi oògùn dẹ́rùbà nínú fíìmù, tí wọ́n ti fi oògùn wọ́n ti fi dẹ́rùbà yín nínú fíìmù, tí ó wá jẹ́ pé ó ti wà nínú mẹ́ntálítì wa pé nǹkan tí àwọn aláwọ̀ dúdú ń ṣe kò dáa, tó ti wà nínú mẹ́ntálítì wa pé gbogbo nǹkan tó ń jẹ́ oògùn láyé ìkà ni rárá o, tó ti wà nínú mẹ́ntálítì wa pé gbogbo nǹkan tí ó bá wá láti ilẹ̀ Áfíríkà ti wà kì í ṣe nǹkan tó dáa, bẹ́ẹ̀ sì ni nǹkan tó dáa ni. Most of àwọn tó ń sọ nǹkan báyìí wọ́n wá ń kọ́ látọ̀dọ̀ wa ni.
torí pé tí wọ́n jẹ́ funfun tí tiwa jẹ́ dúdú àbí ó jẹ́ kí ẹ máa rò bẹ́ẹ̀. Ọjọ́ kan ẹnìkan sì wá sí kan, ọjọ́ kan ló ní ẹ̀yin tẹ́ ń gbé dòdò kòkò dúdú kaná, tẹ́ ń ṣe kinní kan, tẹ́ ń ṣe kinní kan, mo wá rí ìrìn ní ilẹ̀ Yorùbá, ilẹ̀ Áfíríkà, tó là ń gbé kòkò dúdú kaná, pé à ń jogun kan ló mì nìyẹn. Ọlọ́run má fi nǹkan burúkú kàn wá. Nígbà tí Ọlọ́run bá dé sára ẹlòmíì, tọ́lọ́run bá dé, tọ́lọ́run jẹ́ kó fẹ́ mọ̀ pé òun wà, ẹ jẹ́ kó fi jẹ̀dí lásán kan ẹlòmíì, àwọn alágbo ni ó mọ̀ wá kiri, ni ó mọ̀ wá kiri. Ẹ dákun ṣé kòkò funfun làwọn fi ṣe tiwọn tán lò, àwọn aláìmọ̀kan. Àdúrà ó gbà o, Ọlọ́run ò ní dà wá láàmú. Ẹ wá rí èyí tí mo fẹ́ bá wa sọ ní èyí, òun náà ni ti obìnrin tí ó bá ń wá ọkọ, tí obìnrin bá ń wá ọkọ, tàbí tí ọkùnrin tó bá ń wá ìyàwó, òun ni a máa ń lo iṣẹ́ yìí fún. Kí ni nǹkan tá fẹ́ wá? Tó bá jẹ́ pé obìnrin ló fẹ́ lo iṣẹ́ yìí, kí ni nǹkan tá máa wá fún? Ẹ jẹ́ ká wá òdòdó rẹ́rìn-ín-kòmí tó bá pọ̀ dáadáa, òdòdó ẹ̀ funfun yẹn, jẹ́ ká wá kó pọ̀ dáadáa. Ẹ wá jẹ́ ká gún pẹ̀lú orí àkùkọ adìẹ tó bá rẹwà dáadáa, yàtọ̀ sí àkùkọ adìẹ tó ti ń ṣẹ̀ṣẹ̀ báyìí o, tó ti ń ṣe gáragàra o. Àkùkọ adìẹ tó bá fine dáadáa, ẹ jẹ́ ká wá. Adìẹ náà obìnrin náà ò gbọdọ̀ jẹ bẹ́ẹ̀, àlejò ó lè jù náà. Orí akọ aláǹgbá tó bá pọ́n dáadáa, gẹ́gẹ́ bí èyí tó wà lọ́kàn tó kù mí, tó bá pọ́n dáadáa, orí ẹ̀, ẹ wá jẹ́ ká gún papọ̀ pẹ̀lú itún àti ìfà. Ẹ jẹ́ ká gún papọ̀ kó kúnná pẹ̀lú ọṣẹ dúdú, kí irú obìnrin bẹ́ẹ̀ kó máa fi wẹ̀, kí irú obìnrin bẹ́ẹ̀ kó máa fi wẹ̀ ní àràárọ̀ kó tó jáde nílé, kó máa fi wẹ̀. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, wà á rí ọkọ tó ní àlùbáríkà. Yàtọ̀ sáwọn oníṣòkòtò tó ti rí, tí wọ́n àwọn fàwọn rajà, wà á rọ́pò tó ní àlùbáríkà láti ìparí. Tó bá jẹ́ pé ọkùnrin ló fẹ́ lò láti fi wá obìnrin, òdòdó rẹ́rìn-ín-kòmí bákan náà ni a máa wá. Ẹ jẹ́ ká wá kó pọ̀, ẹ jẹ́ ká gún kó kúnná pẹ̀lú orí abo aláǹgbá tó bá dáa, yàtọ̀ sí èyí tí wọ́n ti pín sí mẹ́rin o. Ẹ jẹ́ ká wá abo aláǹgbá tó bá rẹwà, ẹ jẹ́ ká gé pẹ̀lú abo adìẹ tó bá dáa, tó dán, tó ní àwọ̀ lóríṣiríṣi. Ẹ jẹ́ ká gé orí ẹ̀yẹ pẹ̀lú orí akọ aláǹgbá pẹ̀lú itún àti ìfà. Ẹ jẹ́ ká gún papọ̀. Tá bá ti gún, tó bá ti kúnná, ká gún pọ̀ mọ́ṣẹ́ dúdú, kí irú ọkùnrin bẹ́ẹ̀ náà kó máa fi wẹ̀ láràárọ̀ tó bá ti fẹ́ jáde nílé. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, wà á rí ìyàwó alálùbáríkà, wà á rí pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ rí pé mò ń yára sọ̀rọ̀ torí pé ọjọ́ ti lọ ń bí báyìí ni. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ ní òní. Èyí tí mo sọ yìí bó ṣe rí náà nìyẹn. Iṣẹ́ eléyìí tí a mú wá yìí, a mú jáde nínú fọ́lùmù ìwé wa kan tí a pè ní Àṣírí Ewé àtegbò volume 17 pẹ̀lú wa. Volume 17 pẹ̀lú wa. Ẹ máa rí ẹni tó bá fẹ́ rà á, bóyá ẹ fẹ́ rà á direct tàbí ẹ fẹ́ rà á lórí Paystack, ẹ máa rí lórí Paystack wa ní abẹ́ líǹkì fídíò tí a sọ yìí. Ẹ máa bá ń bẹ̀. Iye tí a tà ẹ máa rí ń bẹ̀. Àwọn nǹkan lóṣìṣì wà ń bẹ̀, àwọn nǹkan ìwòsàn àrùn lóríṣiríṣi. Láwọn èyí tí a ti ń sọ́bọ̀ lẹ́yìn tí ó sọ̀rọ̀ nípa àwọn nǹkan ọ̀fà, láwọn nǹkan tá a ti sọ sẹ́yìn ní wíìkì yìí, a mú inú àwọn fọ́lùmù ìwé wa kọ̀ọ̀kan ní gbogbo ilẹ̀ máa bá ń bẹ̀ lọ́lọ́kan òjọ̀kan. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ náà lénìí. Lẹ́ẹ̀kan sí, èmi náà lọmọ yín, àbúrò yín, ìfẹ́ Dr. Mutiu Ọlátìbóyè tí ayé mọ̀ sí mi jẹ́. Tó bá dìgbà mìíràn tó mo mú ọ̀rọ̀ mi tó tún yàtọ̀ sí eléyìí wá. Lẹ́ẹ̀kan sí, ẹ má gbàgbé láti subscribe sórí ètò ìfẹ́ fún aláǹfààní àwọn àti àbí tá a ti ṣe, torí pé tá a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ.